ìwọ tó bá ń jerí eku wọ́n ní Abdulrahman yìí pé ṣé àwọn làwọn àfọ níyì mọ́ kí ló fẹ́ gba iyì àwọn àfà kò sí tó fẹ́ gba iyì àwọn àfà ẹ̀kọ́ tí mo fẹ́ kí àwa àfà ọ̀dọ́ ká kọ́ lára rẹ̀ ni pé Abdulrahman yìí gan wàláhì ológun nújúmù tó lágbára ni. ayakumullahu. ọkànjú ni gbogbo ohun tó lé lágbára wọn ìrọ̀rùn ní ìbáfírì ẹ̀san lọ́lọ́ fẹ́ fi ṣe fáwọn tó bí bàbá rẹ̀ asátìsá ni bàbá rẹ̀ nínú àwọn tí wọ́n ń kọ́yàn afẹ́ndàlálù alásàlátù ni bàbá rẹ̀ ọlọ́run á fẹ́ fi ṣẹ̀san fún bàbá ẹ̀ èyí ọ̀sẹ̀sẹ̀ mọ́ kù ẹ̀rí ibo ní gbogbo ilé ayé lónìí ibo ní òkìkí òtí kan pé wọ́n pààyàn afúsá yìí gan ẹ̀san lọ́lọ́ fẹ́ fi ṣe fáwọn òbí ẹ̀ àmójú kòkòrò ó sóhun náà débi tó sóhun dé wọ́n ló lọ́kọ tí wọ́n fẹ́ so igi rẹ̀ lẹ́yìn àwẹ̀ yìí àbí nínú ọkà tó sáwẹ̀ yìí bàbá rẹ̀ lóhun àtàwọn ọkọ agbọ́ lẹ́nu bàbá ẹ̀ ní kí wọ́n wí pé òun àwọn àtọ ọkọ rẹ̀ tó fẹ́ fẹ́ làwọn jọ ń wà tí ń ṣẹlẹ̀ lọ́wọ́ yìí tó wáyé pé inú rẹ̀ ń dùn á jẹ́ pé ọ̀tá ẹ̀sìn ni ó. ayakumullahu. àbí kò sì jẹ́ ọ̀tá lọ́rin ọ̀yìnsọmọ lọ́rin ọjọ́ máa lè lọ́rin kínú rẹ̀ ọba máa bàjẹ́ sí ti ń ṣẹlẹ̀ yìí. ọmọ Rahmani yìí bá ṣe pé ó ṣeéṣe ká yí ọkọ rẹ̀ padà ní àbá tó súnà rẹ̀ sí. ìgbà tá nàbí sọ pé ń bọ̀ wáhùn náà ni. innal insana lafi khusr. ọlásìkò kan ń bọ̀ wá Allah. kò ní sójú àánú mọ́ àsìkò kan ń bọ̀ wá kìí ta lásán ní ọmọ bẹ́ẹ̀ ìwà bàjẹ́ ní ọmọ bẹ́ẹ̀ àsìkò kan ń bọ̀ wá tí bàbá tí ò ní jẹ́ nǹkan kan lójú ọmọ rẹ̀ mọ́ tẹ́mi ò ní jẹ́ nǹkan kan lójú èèyàn mọ́. innal insana lafi khusr. àsìkò kan ń bọ̀ wá tánàbí ń wíhun ni àsìkò kan ń bọ̀ wá tí obìnrin ò ní gbọ́kọ rẹ̀ lé mọ́ àsìkò òun náà ló dé yìí. innal insana lafi khusr. àsìkò kan ń bọ̀ wá táwọn èèyàn mọ iye owó jọ lọ́run lọ àsìkò òun náà láwà yìí. innal insana lafi khusr. àsìkò kan ń bọ̀ wá tí wọ́n mọ faṣọ àpọ́nlé ya lára àwọn ẹni ọlọ́run. mo wá kí sẹ́rí ìṣẹ̀lẹ̀ àsìkò yìí ó ní adúnìyà fi àdìrọ́sàn wà ìbọ̀rọ̀. ayakumullahu. àwọn ìṣẹ̀lẹ̀ kọ̀ọ̀kan mọ́ bẹ́ẹ̀ tí máa ń ṣẹlẹ̀ nínú gbà àwọn ẹlẹ́kọ̀ọ́ wọn kì í tètè sọ̀rọ̀ wọ́n ní tọmọdé bá ń gégi nígbó àwòbí tí ó wò sí. àwọn ìṣẹ̀lẹ̀ kan máa ń ṣẹlẹ̀ tọ́wọ́ wá ṣẹlẹ̀ àwọn àwọn pé kí ni ìṣẹ̀lẹ̀ yìí ẹ̀kọ́ wo ló fẹ́ kọ́ wa. ìṣẹ̀lẹ̀ Abdulrahman yìí ìwà ń kọ́ àwọn kan lẹ́kọ̀ọ́ ń sì ń ṣe ìkìlọ̀ fáwọn kan. ìṣẹ̀lẹ̀ gbà yóò mọ kọ́ àwọn kan lẹ́kọ̀ọ́ ń tí ń ṣẹlẹ̀ yìí ń kọ́ àwọn kan ní ẹ̀kọ́ ń sì ń ṣe ìkìlọ̀ fáwọn kan. ayakumullahu. ń sì tún kí àwọn kan. ayakumullahu. àwọn wo ní ń kí wal asri. wal asri. innal insana lafi khusr. àwọn ẹni ọlọ́run tí wọ́n ṣe ọlọ́run tọkàntọkàn àwọn minal mu'minina rijal. minal mu'minina rijalun sadaqu ma ahadallahi alayhi. faminhum man qada nahbahu wa minhum man yantazir. badalu tabdila. minal mu'minina rijalun sadaqu Ibrahim ń kí àwọn tó ti lọ tí wọ́n rí iṣẹ́ wọn parí tíṣẹ́ wọn yanjú. ń kí wọn pé wọ́n mọ̀ pé rírẹ tí àsìkò búyọ̀ ọmọ sójú wọn. mọ́lá Ibrahim ń wá ń kìlọ̀ fáwọn kan. àwọn wo ní kìlọ̀ fún? ń kìlọ̀ fún àwọn abiyamọ
ń kìlọ̀ fáwọn ọ̀dọ́ Ayakumullahu. kódà yín ṣe kìlọ̀ fáwọn àfa Ayakumullahu. ó wà àfa nísìnyí tí ọba mọ ibi tí ó bìkítà ọ̀rọ̀ kálukú ti bìkítà ọ̀rọ̀ pé ọ̀rọ̀ ó ní kéèdì ó dẹ̀ ní núpútọ̀ Ayakumullahu. wọ́n wà á máa sọ́ra lágbẹ́rin méjèèjì yẹn kí páńpẹ́ ọ̀rọ̀ mọ́ mu ọ mọ́lá Ibrahim má bọ̀. ìkìlọ̀ tí wọ́n á ṣe fún táwọn abiyamọ ní kọ́kọ́ sọ. Ayakumullahu. ìkìlọ̀ tí Abdulrahman yìí àti Hafusọ yìí ń ṣe kìlọ̀ fẹ̀yìn abiyamọ fáwọn abiyamọ. kíkálukú mójútó lé rẹ̀ ní ayé jọ̀hún tí wọ́n bá fẹ́ yàwó bọ́mọ ẹni bá rí ìyàwó tó dáa wọ́n wàá lọ àwọn òbí ògbéra wọn lọ lé wọn pé aródòdó kan lọ́dọ̀ yín tá a fẹ́ jà. kì í ṣe sámọ̀ níta mbẹ́mbẹ́ yìí tó pé bàbá ọmọ wọlé bọ̀ wá yọ̀ wá bá pé ọmọkùnrin wo ni wọ́n ní boyfriend di ọmọ yín náà ni. La ilaha illallah. tọ́ba wo mọ́lá Ibrahim tọ́ba wo Abdulrahman yìí ẹ̀ṣẹ̀ tó ṣẹ̀ nínú àwọn ẹ̀ṣẹ̀ méjì lọ́ṣẹ̀ tó sì lágbára o. Ayakumullahu. àkọ́kọ́ ẹ̀ṣẹ̀ tí Abdulrahman yìí ṣẹ̀ ó ti dáná zina. Ayakumullahu. tó ìjìyà zina lásán 100 blala ni o. nínú àwọn aníkaba erizambi àsìnísàgá erizambi àwọn ẹ̀ṣẹ̀ méjì tọmọ yìí ṣe yí ẹ̀ṣẹ̀ ńláńlá nífa nínú ẹ̀sìn tá à ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ yìí. ó jẹ̀bi ṣìnà wọ́n gbọ́dọ̀ kọ́kọ́ dájọ́ ṣìnà fún un náà tí wọ́n bá fẹ́ ṣàánú ẹ̀. àkọ́kọ́ ẹ̀ṣẹ̀ tó ṣẹ̀nu o nínú àwọn ẹ̀ṣẹ̀ ńláńlá tí ń bẹ nínú ẹ̀sìn ó wá ṣẹ̀ṣẹ̀ pé ó pààyàn. Innal insana lafi khusr. mọ́lá Ibrahim Ayakumullahu. ẹ̀yin abiyamọ kíkó wá kíyè sínú ilé ẹ̀ ọmọ rẹ sì ń dágbére fún ọ pé òun lọ lé boyfriend lóbìnrin kí ni ń fa ní ìwọ ọmọge tó ti disvirgin kó tó délé ọkọ ọgbọ́n tọ́lọ̀ sọ ni ó ní wala takrabu zina. Wala takrabu zina innahu kana fahishatan wa sa'a sabila. inú nǹkan tọ́ba mi ò fẹ́ tí ò nífẹ̀ẹ́ sí tó sì lágbà ó ní kò sọ pé ní kẹ́ ẹ mọ́. La takrabu zina. ó ní má súnmọ́ débi tó ṣe kí ló dé tá à ń fa tó ṣe pé àwọn ọmọ wa fi ń súnmọ́ débi tí wọ́n fi wá ń ṣe. kìí ṣe nǹkan tó yẹ kéèyàn ó súnmọ́. mọ́ bọ̀. Innahu kana fahishatan wa sa'a sabila. dákun òpin aburú ńláńlá òun ló kó sínú ojú ọ̀nà kan ni tó sì jójú ọ̀nà àánú. tọ́ba mọ̀ pé ọba mọ̀ kójú ọ̀nà àánú ni wọ́n náà wo báyìí lè tọ́sẹ̀lẹ̀ yìí o ọkọ̀ ọ̀lẹ́kọ̀ọ́ kójú ọ̀nà àánú ni o torí pé ẹ fẹ́ lo iPhone 15 16 èyí tí wọ́n ti ṣe jáde gan ẹ fẹ́ lò wọ́n náà fẹ́ mọ gun mọ́tò. Innahu kana fahishatan wa sa'a sabila. Innahu kana fahishatan wa sa'a sabila. kí ni fa ni kéèyàn ó fẹ́ obìnrin lónìí kó sì ní ọ̀fi ọlọ́mọge ọba fẹ́ adélébọ̀ ọmọ pa adélébọ̀ ló fẹ́ náà àwa fi ọlọ́mọge àwa bá ń lé ká bá a pọ̀ ọlọ́mọge ní aláwòdì rẹ̀. Innahu kana fahishatan wa sa'a sabila. ọtí báyìí ara rẹ jẹ́ ọtún báàlì kí á mọ̀ náà jẹ́ fún ọ. Innahu kana fahishatan wa sa'a sabila. mọ́lá Ibrahim Ayakumullahu. wọ́n wá ní ìṣẹ̀lẹ̀ tí ń ṣẹlẹ̀ yìí wọ́n ní ó bú àwọn àfa mo ní dídìrín ló ní àfa àdọ̀tí ló bù Ayakumullahu. kì í sàwọn àlùfáà mi mọ́ báyìí
Ayakumullahu. ìwọ tó bá ń jerí eku wọn ní Abdulrahman yìí pé ṣé àwọn làwọn àfọ níyì mọ́ kí ló fẹ́ gba iyì àwọn àfà kò sí tó fẹ́ gba iyì àwọn àfà ẹ̀kọ́ tí mo fẹ́ kí àwa àfà ọ̀dọ́ ká kọ́ lára rẹ̀ ni pé Abdulrahman yìí gan wàláhì ológun nùjúmù tó lágbára ni. Ayakumullahu. ọkànjú ni gbogbo ohun tó lé lágbára wọn ìrọ̀rùn ní ìbáfírì ẹ̀san lọ́lọ́run fẹ́ fi ṣe fáwọn tó bí bàbá rẹ̀ asátìsá ni bàbá rẹ̀ nínú àwọn tí wọ́n ń kọ́yàn afẹ́yìndàlálù alásàlátù ni bàbá rẹ̀ ọlọ́run á fẹ́ fi ṣẹ̀san fún bàbá ẹ̀ èyí ọ̀sẹ̀sẹ̀ mọ́ kù ẹ̀rí ibo ní gbogbo ilé ayé lónìí ibo ní òkìkí ò ti kàn pé wọ́n pààyàn Afusa yìí gan ẹ̀san lọ́lọ́run fẹ́ fi ṣe fáwọn òbí ẹ̀ àmójú kòkòrò ó sóhun náà débi tó sún dé wọ́n ló lọ́kọ tí wọ́n fẹ́ so igi rẹ̀ lẹ́yìn àwẹ̀ yìí àbí nínú akátó sáwẹ̀ yìí bàbá rẹ̀ lóhun àtàwọn ọkọ agbọ́ lẹ́nu bàbá ẹ̀ ní kí wọ́n wí pé àwọn àtọ ọkọ rẹ̀ tó fẹ́ làwọn jọ ń wà ẹ dákẹ́ pariwo ọlọ́run. Inna kana fahishatan wa sa'a sabila. gbọ́dọ̀ àwọn kan wá ní wọ́n ló oògùn ló fi pé eré rẹ̀ dàrú ni wọ́n gán tó bá ti wá àfà tó bá gbàgbọ́ pé oògùn ló fi pé ó ti kó sínú kúfúrú tó bá mọ̀ ó ti di gèfèrí kí ni jó oògùn dídìrín ni wọ́n ni. a ní ẹjẹ́ ẹni náà la fi ń sọ ọ̀rọ̀ mi ò tètè kò tó dà pé kò tètè fẹ́ yá àwọn èèyàn ẹja ẹ̀yin ọ̀dọ́ ẹjára yín ẹ mọ́ sùn ẹ mọ́ nàgẹ̀rẹ̀ ẹ mọ́ sún ẹgbẹ́ èrè kan bẹ lẹ́kọ̀ọ́ ọ̀rọ̀ mẹ́ta ti gun sọ̀nù tó bá ti fẹ́ wù kó ọba bẹ kí mọ́ sùn mọ́ nàgẹ̀rẹ̀ mọ́ sì sún ẹgbẹ́. Ayakumullahu innahu kana fahishatan. a ní kẹ́ ẹ já àmọ́ kì í ṣe jákujá la ní kẹ́ ẹ já. Allah. wọ́n brainwash Abdulrahman yìí ni wọ́n brainwash ẹ̀ ni ọ̀tá ẹ̀sìn alára àwọn ọ̀tá ẹ̀sìn òní wọ́n mislead ẹ pé tó bá ṣe léyìn náà ó dolówó tó bá ṣe báyìí ìrìn àjò ọ̀yà o ọ̀pọ̀lọpọ̀ náà rẹ ni sọ fún wọn ọgbà bẹ àárín bẹ ni. Alhamdulillah. mọ́lá Ibrahim Ayakumullahu. ẹ má jẹ́ kí wọ́n tàn yín kí ni ń jẹ́ oògùn eré èkúté eré asínrín tó ti kú ókè wọ́n tún wá láwọn wọn ní mọ́mọ́ tó ṣe gbẹ́kúdè náà ṣàlàyé fún mi awọ kinní kan ni wọ́n fi ṣe gbẹ́kúdè fún ọ òun ṣé kò kú ni wọ́n fawọ rẹ̀ ṣe gbẹ́kúdè fún ọ. Innal insana mọ́lá Ibrahim Hussein. dúró náà ntí ayé rẹ̀ wúlò fún ọ kí ló kú rẹ̀ fẹ́ ṣe fún ẹ. إلا الذين آمنوا وعملوا الصالحات. mọ́lá Ibrahim حياكم الله. ẹ má kó sínú ẹbọ ọ̀pọ̀lọpọ̀ àwọn ọ̀dọ́ ẹ má kó sínú ẹbọ wọ́n tó ń bá mẹ́bẹ̀ lọ jáde ńbẹ o. حياكم الله. jáde kò sójú ọ̀nà o àwọn ọ̀tẹ́ẹ̀sì ni wọ́n mislead Ramani yìí wọ́n ti kó bá wọ́n ti bá tiẹ̀ jẹ́ wọ́n bá àwọn tìran rẹ̀ náà wọ́n bá wọn jẹ́ o ó kọ́ òun ò lè kó nínú ìran rẹ̀ mọ́ o. إلا الذين آمنوا وعملوا الصالحات. Alukurani sọ fún ọ pé gbogbo àwọn tí wọ́n ń bẹ ń bẹ òní wọ́n ń bẹ nínú òfò wọ́n ń bẹ nínú parun àwọn kan àwọn tí ò ní sí ń bẹ. إلا الذين آمنوا. ó náà lẹni tó bá nígbàgbọ́ pẹ̀lú Ọlọ́run pẹ̀lú Alukurani. آمنوا. kí ló dé tá Alukurani ò lè dá ọ lójú kí ló tó kọ́ Ọlọ́run ò lè dá ọ lójú. آمنوا وعملوا الصالحات. ìtọ́gùn ò lè ṣe fún ọ fún ọkọ Ọlọ́run yanjú ẹ̀ yóò sì yanjú. mọ́ bọ̀ تهزأوا بالدعاء وتزدريه. mọ́lá Ibrahim àmọ́ yá ìfẹ́ dààmú. إلا الذين آمنوا wa amilu salihat. وتواصوا بالحق وتواصوا بالصبر. mọ́lá Ibrahim حياكم الله. iṣẹ́ rẹ̀ ọdọ́wọ́ èmi pẹ̀lú rẹ̀ yẹ ká ṣiṣẹ́ rẹ̀ àwọn tí wọ́n bá ń ṣiṣẹ́ rẹ̀ àwọn òyìn ni wọ́n sí nínú òfò wọn ò sínú àdánwò wọn ò sínú àdánù o
wàá jẹ́ kí mọ́lá Ibrahim mọ́ bọ̀ wọ́tà wá sáwọ́. kí ni wàá àfáàfẹ́ mọ̀ parọ́ fún. وتواصوا بالحق jẹ́ ká máa bódodo pẹ̀lú rẹ̀. وتواصوا بالحق watawasaw bil saburi. وتواصوا بالصبر. mọ̀ wá sí àrísá ṣe sùúrù. mọ̀ sí àrísá tábà ní pé kó sáré kó wáyé àní kó wá ń wákùwà. mọ̀ wá lọ́nà haram wá ní ọ̀nà halal. wọ́n náà gbìyànjú wá nǹkankan tí ọwọ́ tó fẹ́ kọ́lọ́hún dá ọ lọ́lá. mọ́sálásí ni àfa gbé kalẹ̀ yìí ilé kéwù ni wọ́n fẹ́ mọ ìyàwó èèyàn bẹ́ẹ̀ ẹ wà àwọn ọmọ ṣe ń fi owó dára ń túmọ̀ sí pé wọ́n ò tún ní jù báwọn lọ wọ́n ò sì tún dára jù báwọn lọ. àmín ya Allah. ìwọ tó fẹ́ kọ́lọ́hún ṣàánú rẹ̀ kọ́lọ́hún búlẹ̀sì mi ọlọ́hún búlẹ̀sì mi ọlọ́hún kí ni ìwọ náà gbé lọ́wọ́ tọ́lọ́hún fẹ́ búlẹ̀sì. kí ni tó ń tà tó fẹ́ kọ́lọ́hún búlẹ̀sì ẹ má gbójúlé jálàbí nìkan a sọ pé jálàbí ọ̀dà àìmọye tí wọ́n ṣe ti lọ síbítù pé jálàbí lẹ́ẹ̀fi yanjú ẹ̀. n tẹ́ dọ̀ síbítù tí dókítà wá tí ó wá yóò ní àárín tí ń ṣe tó bá gbé dọ́dọ̀ àwọn ẹni ọlọ́run dọ́dọ̀ àwọn àlùfáà àwọn ọmọ ẹni ọlọ́run wọ́n yanjú ẹ̀ lọ́wọ́ kan náà pé ìwọ torí pé tó bá ní ìwọ tó bá lówó ọ̀tẹ́rù ìwọ̀n bá tó fi tàn náà ló mú lọ́wọ́ bó bá sì ní iyọ̀ òwúwo ọ̀rù àpòyọ ni o. وتواصوا بالحق وتواصوا بالصبر. mọ́lá Ibrahim حياكم الله. abẹ́ yanjú ọ̀rọ̀ kan níyìn lónìí àmọ́ gẹ́gẹ́ bí àsìkò torí ọ̀nà méjìlá tún lọ wá kú ni. ọlọ́run ó mú ọjọ́ mi wá ó ti yé báwọn ni ọ̀rọ̀ kan tí wọ́n ń sọ pẹ̀lú àlùfáà pé inú ọ̀kan náà àwọn àfáà wa fẹ́sìn mọ́lá Ibrahim. حياكم الله. ipe bọ́ ọba jẹ́yàn o ò lè jẹ́yàn ó sì wọ́n gbọ́ ni làákàyè rẹ ló dàrú. حياكم الله. Ànábì ní la ahadun mahsum minal hatoi aw min zabqul lisan. من سبق اللسان. lérí ahọ́n Ànábì ló ti wí. صلى الله عليه وسلم. kò sẹ́ni tó mọ̀ ọ́ wí tó mọ̀ ọ́ sọ tí tẹnu ò lè gbé mistake máa ń bẹ a máa ń rìn lọ lójú ọ̀nà tá a rìn gbogbo gbà a sì kọsẹ̀ ń bẹ bẹ́yìn bá wa kọsẹ̀ ń bẹ ṣé rí ọ̀rọ̀ yẹn wọ́n wá ṣéǹjẹ̀ máa wà fà lọ́wọ́ wọ́n ṣéǹjẹ̀ máa wọ̀ ọ̀dọ́ lọ́wọ́ gba àwọn ọ̀dọ́ wa ń kíyèsí pé bí ọba ti jẹ èèyàn ọba ti jẹ èèyàn o ò lè jẹ èèyàn bó ọba jẹ èèyàn o ò lè jẹ èèyàn o ò gbọ́ Yorùbá nínú àwọn. حياكم الله. àwọn àti sùúrù ọfẹ mú mi yàwó bẹ díẹ̀ náà ni n sì yàwó bẹ. الإخلاص. mọ́lá Ibrahim حياكم الله. alẹ́ àyínú ojú ni lédè Lárúbáwá. حياكم الله. wọ́n wí alẹ́ àyínú. العين. wọ́n á máa pè é ní gold. العين. wọ́n á máa pè é ní orísun omi. العين. kódà o lè pè é ní fàdákà o lè pè é ní wúrà. العين. o lè pè é ní Lárúbáwá a máa pè é ní ojú. العين. bẹ́ẹ̀ ni wọ́n á tún máa pè é ní àjẹ́. العين. èdè lọ́dọ̀ àwọn Lárúbáwá ni mo mú ọ lọ yẹn tó bá wà lọ́dọ̀ àwọn Yorùbá. حياكم الله. أدام الله حياتكم. a ní ìgbà gbogbo ò sì jọra wọn. Ìgá. gbogbo ẹ̀ ló lédè ọ̀tọ̀ọ̀tọ̀. حياكم الله. wọ́n bá sọ pé ní bọ́ ọ bá jẹ èèyàn o ò lè jẹ bọ́ ọ bá jẹ èèyàn o ò lè jẹ èèyàn òkè èmi náà ń sọ fún ọ pé tọ́ ọ bá jẹ èèyàn o ò lè jẹ èèyàn. Ọ̀dà. wá kó tì mí pé mo wí rọ́ǹgì. حياكم الله. kò yí ọ ni wọ́n níbi àwọn Yorùbá wọ́n níbi iná bá kú afẹ́rú bojú bọ́gẹ̀dẹ̀ bá kú afọmọ ẹ̀rọ́pò. Bọ́ládì bàbá afẹ́rú bojú bọ́gẹ̀dẹ̀ bá kú afọmọ rẹ̀ rọ́pò. Bọ́gẹ̀dẹ̀ bá kú afọmọ rẹ̀ rọ́pò. Bọ́ládì ọba sí ilé ọmọ ẹni ní jogún ẹbú. Bọ́ládì ọba sí ilé ọmọ ẹni ló jogún ẹbú.
wọ́n gbọ́ ìdí tí wọ́n ń sọ fún ẹ níbẹ̀ yẹn ṣe làákàyè gbé làákàyè rẹ wá tòsí àwọn ọ̀tá àfà torí ìdí tá a fẹ́ fi sọ̀rọ̀ yìí ni pé ní àfẹ́ tó lè mọ dọ̀tí Islam àfẹ́ tó lè mọ bà Islam jẹ́ àwọn tí bíjà bá ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ já parí ẹ̀ mọ́ báyàn jà kọ́ wá láyà sọ́lọ́hún torí pé ó fẹ́ báyàn jà torí pé ó fẹ́ bà tèèyàn jẹ́ ìlara ó ní jù wá lọ ó gbọ́dọ̀ ṣáájú wa kò gbọ́dọ̀ jẹ́wọ́ òun ní dá ọ láàmú lẹ́fí ń ṣe àlàyé yẹn fún àwọn èèyàn wọn wá ń sì gbọ́ torí tí a bá wá yanjú ẹ̀ irú tí ń ṣẹlẹ̀ yìí kò ní yé mọ́ ṣẹlẹ̀. bẹ́ẹ̀ ni àfi ká yanjú ẹ̀ bọ́ ọ bá jẹ́ èèyàn ò lè jẹ́ èèyàn jẹ́ ń sọ fún ọ níjọ́ tí gọ́vnà ti wà lérí gọ́vnà ní ti ń palẹ̀ mọ́ pé bí n bá ti kú òní hìn yìí gọ́vnà odidi èèyàn ni ní sì ń palẹ̀ mọ́ pé bí n bá ti kú ò lérí ipò yìí wọ́n fọ ọmọ mi náà gbọ́dọ̀ wá bẹ́ẹ̀ níjọ́ tí ọba àlú ti ń bẹ lérí ipò yẹn ti ń jí ọba òun ti dèèyàn èèyàn nu gbogbo ń tó bá wá jáde lára ọba òun náà ti dèèyàn ìwọ tí ọba tó bá mọ̀ pé gbogbo ilé tó tóbi sọ́ngbọ́ báyìí gbogbo àwọn ilé tó tóbi hùn tí wọ́n tóbi hùn gbogbo àwọn tí wọ́n ti lọ ni wọ́n fọmọ wọn rọ́pò èèyàn làwọn tí wọ́n ti lọ wọ́n wá tún fẹ́ èèyàn náà lẹ̀ èèyàn ní mọ̀ ń dé èèyàn ọgbọ́n mi tó báyìí ìwọ tí o bá jẹ́ èèyàn tẹ́lẹ̀ tọ́ rẹ ni bí ọtọ́ wá túnra rẹ bí ò lè dèèyàn. La ilaha illallah. sọ yanjú àbí ọ̀yanjú ẹ bá pariwo lọ́hùn. gbogbo owó tí ọyìn bá ṣe ọ̀tá ṣé Suleiman Faruku bá ń pariwo lọ. gbogbo ìwọ tí ọyìn bá wá ṣe ọ̀tá ìsìlámù bá ń pariwo lọ́hùn. Wa amilu salihat. ọgbọ́n mi. Ayakumullahu. Wa amilu salihat. ìwà àfà lọ́lẹ̀ fi tẹ̀m̀bẹ̀lẹ̀kún ìwà ọ̀daràn lọ́lẹ̀ fi ilẹ̀ ìwà tí ọ̀dà lọ́lẹ̀ fi ilẹ̀ sórí wọ́n sọ pé kò sáwọn ẹni Ọlọ́run mọ́ àwọn ẹni Ọlọ́run kù mọ́lá Ibrahim mọ́ bá wọn sọ pé kò sáwọn ẹni Ọlọ́run mọ́ àwọn Ibadur Rahman. Wa Ibadur Rahman alladhina yamshuna ala al-ardi hawna wa idha khatabahumul jahiluna qalu salama. mọ́lá Ibrahim kó lè mọ̀ pé àwọn èèyàn ń bẹ àwọn èèyàn sì mọ̀ bẹ okay nígbà tí Abdulrahman ti ṣe ń tí ọ̀dà yìí ṣé gọ́vùnà wa Abdulrahman ní jẹ́ excellency ṣé ká wá change ọkọ rẹ̀ náà nígbà tí ó ti ṣe ń tí ọ̀dà yìí. pàtà nìkan ṣẹ̀tọ́ ní ká máa gé gbogbo èèyàn lérí. ẹnìkan ṣe ọba àlú ẹ wá ní gbogbo aráàlú ẹ máa gérí wọn. ìka tó bá ṣẹ̀ lọ bá ń gé bàbá. mọ́lá Ibrahim tẹ̀síbíhù ni òyí ọ lọ́lẹ̀ ṣe lákàyè kìí ṣe pé kéwù nìkan lèèyàn máa ń mọ̀ ọmọ kéwù ọ̀dà kó ọmọ kéwù lọ́lẹ̀ gbọ́ èdè kó gbọ́ àwọn èdè pẹ́pẹ́ Fúlàní náà gbọ́ Fúlàní kó yanjú kó mi ní Zangeria kó ìwọ ní Gèríà Gabanshi. bẹ́ẹ̀ ni tó bá sọ pé ní ìlú kan jìnnà ọba tó ń dé lu wọn tó ń bá lu mi wájú ẹ̀. mọ́lá Ibrahim. ọ̀rọ̀ ni gbogbo àwọn ọ̀dọ́ ti gbọ́hùn nìyí tí gbogbo yín tí ọ̀pọ̀lọpọ̀ ń tẹ̀lé tí wọ́n fi ń sọ nùnú ẹ sì wọ́n gbọ́ ń bẹ̀ ni ẹ mọ̀ sì wọ́n gbọ́ mọ́ Abdulrahman lọ́sẹ̀ ìka tó bá yìí sẹ́ ni ọba ń gé mọ́lá Ibrahim wọ́n sọ pé kò sáfà mọ́ fúnra Ọlọ́run gẹ́ ń sọ fún àná Muhammad sallallahu alayhi wa sallam. ó ní júwe fún ó ní wọ́n tara limala ìkẹta. Wa tara al-malaikata hafina min qawlil arishi yusabbihuna bi amdihi rabbihim wa qudiya bainahum bil haqqi
وقيل الحمد لله رب العالمين الملائكة حافين من حول العرش bẹ́ẹ̀ ni sọ fún ànábì pé ìrẹ́ ànábì tó bá dijọ́ gbéǹde àlìkìyámà وترى الملائكة ó ní má jẹ́ kọjọ́ lójú tó bá ráwọn kan pẹ̀lú tó bá ráwọn kan nínú pẹ̀lú àwọn màláíkà mi Ọlọ́run حافين من حول العرش tí wọ́n wá ń rọ kiri káàlì ara sí èmi Ọlọ́run tí wọ́n àfà àwọn bàbá sí Adam bàbá alájí àgbà tájùlì àdábì tájùlì múmínì gbogbo àwọn ẹni rere tó bá ń rí wọn. حافين من حول العرش يسبحون tó bá ń rí àwọn wọ̀nyí pẹ̀lú àwọn màláíkà tí wọ́n bá ń rọ kiri ká ilé Ọlọ́run àlẹ́ ara sí Ọlọ́run tí wọ́n bá pẹ̀lú ọpẹ́ yusabbihuna bihamdi. بحمد ربهم وقضي بينهم بالحق àwọn tí wọ́n gba tírà wọn pẹ̀lú ọwọ́ ọ̀tún tí wọ́n ní fọwọ́ òsì gbà wọn náà lọ sí sẹ́kọ̀ọ́ mọ́ fọwọ́ òsì gba tírà tiẹ̀ láyé tá ń bẹ́ẹ̀ yìí àti lálẹ́ kíámà. وقيل الحمد لله رب العالمين wọn náà lè mọ bẹ́nu àwọn tí ọmọ dúpẹ́ bí bàbá wa àgbà ṣéwù bàbá wa àgbà kéwù lérè táwọn náà Abdul Yakini pẹ̀lẹ́pẹ̀lẹ́ táwọn náà ṣe ń dúpẹ́ ìjọsí dúpẹ́ mọ́sálásí á dá sí i ẹ mọ wá gbọ́ wallahi èmi kì í ṣàdéhùn tí ńlá torí fàlà anatullahi alal kadhibi máa dá sí mọ́sálásí àmọ́ ẹ mọ́ rọ́ọ̀ṣì wa ẹ ti gbọ́ mi yé ẹ mọ́ rọ́ọ̀ṣì wa ẹ mọ́ gba àwọn kan àwọn àjọ tí wọ́n dájọ́ lẹ́ẹ̀kan náà ni wọ́n kó ẹ ti ń dájọ́ sọ́dọ̀ tiwa bọ̀ tipẹ́ ẹ ti nífẹ̀ẹ́ mi tipẹ́ pípẹ́ tẹ pè mí tí mo ẹsẹ̀ wá lónìí yìí mi bá kíyèsí ẹlẹ́ẹ̀kẹ́ lónìí bàbá ẹlẹ́ẹ̀kẹta ní àkọ́kọ́ nu ẹlẹ́ẹ̀kejì ẹlẹ́ẹ̀kẹta ní ìwà táwa wá iznillahi ta'ala kìí ṣe pẹ̀lú agbára tiwa o pẹ̀lú ìyọ̀ǹda ọlọ́run ó gbé mọ́sálásí láìpẹ́ yìí wọ́n wá rí àrà lára mọ́sálásí táwa náà ń bọ̀ wá dára bẹ́ẹ̀ tá a bá fún yín 500,000 ẹ̀ nà tán bá fún yín 1 million kọ̀ọ̀nà kankan bẹ́ẹ̀ a máa dá sí iznillahi ta'ala subhana rabbika rabbil izzati amma yasifun.